I want to use this opportunity to welcome our great leader, the leader of Eastern Security, in the person of Mazi Nande Paulo of Amadito.
Anama. Akwa mwema kibono. Mfreme ta poson sen. Ka frefut. You don't want me to go to Eastern region. Eastern region me. Ibibio mommy. Anang mommy. Oron mommy. Efik mommy. Ibo mommy. Ijo mommy. Ikwe mommy. Oguni mommy. People in his own dialect. Officer Bara, you are welcome. The commander of Bayelsa State. Thank you. Izo. 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 Izo kún mi ọkùnmọ́ fà. Ọlọ́à. Mi ọ̀yọ̀rí ọgbọ́ mi ìbárò rẹ̀. Eastern region bo. Tuombo. Bayelsa bo. Mi ọ̀yọ̀rí Mogumi. One Eastern region yonku. One bo sembo digine mene pagabomini. Kumotoru digamo. Kriano gumi krimi, yano gumi krimi mi, krimi yano gumi krimi murume. So many wa pagabo. Mege ọjọ́ mẹ́dọ́ ọdọ́ ha òhe abáàdé ìwùjàkídẹ́ tólú yẹ́nẹ̀nẹ̀nẹ̀ tí ó kété àṣẹ ẹ̀chì gbọ́ ẹ̀chì gálà ẹ̀chì bẹ́lúwẹ̀ ẹ̀chì tv ọ̀chákàwà jẹ́mẹ́yìn tólú Eastern region àgbájújà ń dẹ̀ gẹ́ ọjọ́ àmọ́máyé mẹ́nẹ́túrú mi tólú ẹ̀ǹkìdẹ́ ìgbẹ̀ ó nà ẹ̀nẹ́kẹ́ lólú ńyọjà ń ó nà ẹ̀nẹ́kẹ́ chẹ̀ǹdú ẹ̀yọkọ́n tó dà mẹ́lá tó dẹ̀ àmọ́nẹ̀ kàmá ma ń gbogbo jádákùn mẹ́gẹ́ ọjọ́ ka juja kide o kete pedo kate kwengi ne alo ochaka akako dama apo egwalu ma chaka kide ochaka. I want us to give 3 bosa to our great leader. I want to go. Osa, Osa, Osa. I want to hear more of it to our great leader because it's not easy to gather this great army. I say let us give him another 3 great bosa. More of it. Let's go. More of it, let's go.